So I'm going to play this video now, and I'm going to talk about it. Ejo, please, I want you to listen attentively, and Mama pause it, Mama so wrong by. Yeah, emagbo video yen. Umbo. Eje ka bere lati bere. So this is a number. Eje mo fe lo bere lati bere. Hold on, man. So I'm gonna be playing the video now. The video is between this person. She's Mrs. Keyinde Osoba. So she's addressing Mama Esther Ajayi. So this is the video. Emagbo video yen. Mi ṣe baby mi ò ṣọmọwọ́. Ìpè ni mo jẹ́ nínú Séráfù àti Kérúbù. Mo jẹ́ ìpè ní ìpè tó confirm ní ayé àti ní ọ̀run. Mi ò yìn kọ́ mansion, mo dẹ̀ yìn bó akọ́ mansion. Torí mi ò ready láti fìrú gbàbùkún. Tó bá tiẹ̀ jẹ́ ntẹ́ máa correct ní kọ̀rọ̀, tó máa gba correction, àbẹ̀ntẹ́ máa send the text sí, tó máa kà, tó máa reply. Woman just thank you, she will never reply you. A lot, I'm not here to say that kò sí yẹn ò tí ẹ̀ kàn mí. N tó kàn mí gọ́gọ́gọ́ ní ìlànà Kérúbù àti Séráfù yẹn jọ. Báyìí kọ́ lẹ ṣe bá mà nígbà tí ẹ dé mà. Ẹ jẹ́ ká tẹ̀lé, jẹ́ ká má tójú ilẹ̀ mọ́lẹ̀. No one is above correction and no one is above mistakes. Kò sẹ́ńtẹ́ èèyàn lè correct, kò dẹ̀ sẹ́ńtẹ́ èèyàn lè ṣe mistake. Mi ò láwọn tẹ́ kú wọnú church pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wọn. Ọlọ́run ló ṣẹ̀dá wọn. Ṣùgbọ́n ẹ fọgbọ́n ṣe o. Yeah. Mo fẹ́ sọ nǹkan tó sọ yẹn. That is Keyinde Osoba. Ó address Mama Esther Ajayi. Yeah? Ó sọ pé mo ti gbàgbé. Èmi ti gbọ́, but mo fẹ́ kẹ́ gbọ́ ni. Mo ń bọ̀. Èmi ti gbọ́, but mo fẹ́ kẹ́ gbọ́ ni. Mo ń bọ̀. Séráfù àti Kérúbù. Mo jẹ́ ìpè ní ìpè tó confirm ní ayé àti ní ọ̀run. Yeah. Mrs. Keyinde Osoba. Wọ́n sọ pé ìpè tó confirm láyé àti ọ̀run. Mrs. Keyinde Osoba. Ẹni tó bá ní ìpè. Little tí mo mọ̀ nínú sẹ̀lẹ̀. Ẹni tó bá ní ìpè kò sọ pé òun ní ìpè. Àwọn èèyàn ló máa sọ pé ó ní ìpè. Get. I'm going to be using Pastor Jerry Eze, NSPPD, as an example this afternoon. Pastor Jerry Eze kò sọ pé òun ní ìpè tó confirm. Àwa tá ń wò, àwa tá ń jẹ́rìí sí agbára Olúwa, àwa là sọ pé ó ní ìpè tó confirm. Ìtorí a ti dán ìpè ẹ̀ wò, a ti tap nínú ìpè ẹ̀, a ti rí pé ó ní ìpè tó confirm. Ṣé kí n shock yín lọ́sàn yìí? Gbogbo ẹ̀yin aláṣọ funfun àti kíánẹ́sì o àti sẹ̀lẹ̀ o. Òótọ́ lẹ ní ìpè nígbà yẹn. Ṣùgbọ́n many of you sìn, ìjẹkújẹ ó ti gba ìpè lọ́wọ́ gbogbo yín. Èyí tó ní ìpè nínú yín bíyá 1 out of 1,000. So Mrs. Keyinde Osoba, that is very wrong. Inú sẹ̀lẹ̀ lọ bí èmi sí. Ìwọ tó ní ìpè, ò ní sọ pé ó ní ìpè. Àwa la máa jẹ́rìí sí ìpè ẹ. Let's go there. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Mi ò yìn kọ́ mansion, mo dẹ̀ yìn bó akọ́ mansion. Ṣé rí pé ìlara ti wọ̀? Mi ò tí kọ́ mansion, mo máa wá kọ́ mansion. Kí la gbé, kí la jù, kí la order, kí la serve. Mrs. Keyinde Osoba, if I can remember vividly, ẹ̀yin àti ìyá Ajayi close tẹ́lẹ̀. Mo ti sọ fún gbogbo ẹ̀yin aláṣọ funfun, tẹ́ bá ti ń fira yín wọ́lẹ̀, màmá yóò lè pọ́n yín lé. Because ìgbà tí ìyá Ajayi dé tó gbé owó dé, gbogbo yín lẹ embrace ẹ. Gbogbo yín fi ṣọ́ọ̀ṣì yín lẹ máa tẹ̀lé ìyá Ajayi káàkiri ni. Tí ìyá Ajayi bá ń lọ sí Ghana, mo rántí pé trip kan tí ìyá Ajayi lọ ní Cameroon àbí Ghana. Keyinde Osoba, you went with Mama Ajayi tẹ́ ń ṣe yes ma, yes ma, yes ma. Kí ló wá dé? Ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn. Because èmi ò kí ń wá ọ̀rọ̀ yẹn ó bí mi nínú làárọ̀ yìí. Kí má tàn yín. But àwọn tí ò ń ṣaláṣọ funfun tó ń wò, wọ́n máa feel pé ṣé mọ̀, tí nǹkan bá ṣẹlẹ̀ ńgbà mi, ó dá ká máa correct ara. Ẹ̀gbọ́n nǹkan tí Osoba sọ ni. Ó ní mi tí kọ́ mansion, sọ̀rọ̀ mansion bí báyìí. You said you want to correct Mama Ajayi for bringing in people like MC Oluomo into that church.
I am going to be correcting you this afternoon because church is not people. Church is just a building. Àwa gangan ni church. Am I communicating? Ẹ jẹ́ ká máa sọ lọ. Ẹ máa gbọ́ mi o. Olóhùn ò mansion, ọ̀rọ̀ mansion kọ́ là ń sọ, ìlara ti wọ̀. Torí mi ò ready láti fi èrú gbàbùkún. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà sọ pé òun ò ready láti fi èrú gbàbùkún. Ta ló fi èrú gbàbùkún? Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Tó bá mọ̀ pé Ìyá Àjàyí fi èrú gbàbùkún, kí ló dé tẹ̀ ń tẹ̀lé Ìyá Àjàyí ìgbà tí Ìyá Àjàyí gbowó fún gbogbo yín? Gbogbo yín lẹ̀ ń ṣe yes ma, yes sir, yes ma, yes sir fún gbà yẹn náà. Ó ṣe wá jẹ́ sìn just because Mama Àjàyí ò gbé fóònù gbogbo yín mọ́. Mo dẹ̀ ń sọ láàárọ̀ ẹ̀. Mo dúró mo dá dúró, mo pèdè mo dá pèdè. Tí n bá bá Ìyá Àjàyí sọ̀rọ̀ rí, kí ìpè fìyà jẹ mí. Mi bá ìyá yẹn sọ̀rọ̀ rí mi mọ́ nọ́mbà ẹ̀. But ṣe tí rí nǹkan tí mo hate láyé mi. Kí èèyàn kó jẹ epo èèyàn, kó jata èèyàn, kó wá believe pé ó fẹ́ rubbish ẹ̀. Ẹ máa gbọ́ nínú fídíò yìí, ó dàbí àwọn èèyàn kan challenge pé kò ṣe pé Mama Àjàyí. Ó ló tóun bá pè wọ́n kì í gbé phone, but ẹ̀yin àti Mama Àjàyí ti jọ ṣe rí now. According to nǹkan tí máa ń rí gbà yẹn gan, ẹ fi Mama Àjàyí ṣe poster yín ni. Ẹ máa ń gbé wọn sórí profile picture yín ni. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká máa sọ lọ. Ẹ máa gbọ́ o. Tó bá tiẹ̀ jẹ́ tẹ́ ẹ máa correct ní kọ̀rọ̀, tó máa gba correction, àbẹ́ tẹ́ máa send text sí, tó máa kà, tó máa reply. Woman just thank you, she will never reply you. Ṣé ń gbọ́ mi? Ó sọ pé tó bá jẹ́ pé Ìyá Àjàyí jẹ́ ń tẹ́ máa send message sí, tó máa reply yín. Àbí tó bá jẹ́ pé ń tẹ́ máa sọ̀rọ̀ fún, tó máa gbọ́. Ó ní common thank you, tẹ́ bá message ẹ̀. Ìyá Àjàyí ò ní reply. Ọ̀ṣọ́bà, Ìyá Àjàyí ò lè reply because ẹ ti fira yín wọ́lẹ̀. Ìgbà tí Ìyá Àjàyí gbé owó dé, ẹ ti jẹ dòdò, ẹ ti jẹ kú jẹ. Bẹ́ bá ṣe lé bẹ́ẹ̀dì yín lẹ ṣe máa sùn sí. Bí ṣe wà yìí mi bá Ìyá Àjàyí sọ̀rọ̀ rí. Ìyá Àjàyí can never rubbish me. Let me tell you. Ìyá Àjàyí, Ọmọláì will block you. Ìyá Àjàyí can never rubbish me. Ṣọmọ why? Mi ní nǹkan kan tó Ìyá Àjàyí o. Ṣùgbọ́n Ọlọ́run á jẹ́ kí n débi tán dé kí n dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. But let me shock you. Ṣọmọ nǹkan tí Ìyá Àjàyí ò ṣe ní rubbish me. Because mi lọ fira mi wọ́lẹ̀ ní ọ̀dọ̀ Ìyá Àjàyí. Tí Ìyá Àjàyí bá fún mi lówó màá gbà. But ó sọ pé kí n máa ṣe yes ma, yes ma. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, ó sọ pé Ìyá Àjàyí ò ní gbé fóònù, kò ní reply ẹ̀. Ìgbà tí Ìyá Àjàyí máa ń pè yín tẹjọ́ ń jáde, tẹjọ́ ń ṣe ìkórè. Ẹ ti lọ church Ìyá Àjàyí yìí now. Mo ti rí ìyá tí Ìyá Àjàyí tẹjọ́ travel rí, tí Ìyá Àjàyí kó gbogbo yín sínú first class now. Mọ̀ ń gbà yẹn pé báwo lẹ ṣe ń pè wọ́n gbà yẹn. Ẹ ti lọ ń tọrọ owó, ẹ ti lọ ń tọrọ owó. Téyìn ò bá gbé fóònù yín, ẹ fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ kí n shock yín lé nìkan tí ò yé gbogbo yín. Ṣé rí bí ṣe wà yìí kò ń ṣe ti gbéraga o. Money intoxicate. Ó dàbí nǹkan tí ò yé many people nìyẹn. Money intoxicate. Owó máa ń ṣèyàn yamayama ni. Ẹ get mi? Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Ṣé rí Mama Àjàyí? Bí yá Mama Àjàyí ti ń gbé fóònù yín tẹ́lẹ̀, Mama Àjàyí tún wá lọ síbi gíga. Ẹ jẹ́ kí n dẹ̀ sọ fún mi ọmọ mi Ọ̀ṣọ́bà. Ṣé fẹ́ pé yín náà ní church? Ṣé fẹ́ sọ fún mi pé fóònù gbogbo èèyàn tó ń pè yín lẹ́ ń gbé ni? Ẹ ní gbé àgàgà yín Sẹ̀lẹ̀ àti Kérúbù mo dẹ̀ mọ̀ yín dáadáa. Ẹ mọ̀jú kẹ́ máa pèyàn kẹ́ máa tọrọ owó lọ. Tẹ́ bá ti rí olówó kan láàrin yín, bùkátà lẹ máa fi bá yé ẹni yẹn jẹ́. Ẹ máa pè ní bùkátà ni. So ẹni yẹn máa choose láti máa. You cannot force somebody to pick your phone. She will choose who she wants to talk to. She will choose who she doesn't want to talk to. Mo mọ̀ yín Sẹ̀lẹ̀ àti kí anẹ́sì dáadáa. Tẹ́ bá ti rí olówó kan báyìí, ẹ máa tọrọ owó tẹ́ máa fi bá yé jẹ́ ni. Ẹ jẹ́ ká máa sọ lọ. Ẹ máa gbọ́ ó ní on ní gbé phone. So reason tí Ìyá Àjàyí ò fi gbé phone yẹn. Ìyá Àjàyí ti busy gan. And let me tell you, ṣé rí Ìyá Àjàyí kò ṣe number ẹyọ kan lóní. Ìyá Àjàyí ní over 3-4 numbers. A fi kan ṣe number yìí àwọn Sẹ̀lẹ̀ àti kí anẹ́sì tó máa ń tọrọ owó. A fi kan ṣe tàwọn presidency, àwọn Ọbásanjọ́, àwa fi kan ṣe tàwọn ọmọ ẹ̀. Àwa fi kan ṣe tàwọn èèyàn tó jẹ́ pé tọ́jọ́ máa ń ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣé nǹkan tí mo sọ yẹn? Ẹ jẹ́ ká máa sọ lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. A lot and a lot, I'm not here to say that kò sí yẹn ò tí ẹ kàn mí. Wọ́n tó kàn mí gangan ní ìlànà Kérébù àti Séráfù yẹn jọ. Báyìí kọ́ lẹ ṣe bá mà nígbà tí ẹ dé mà. Ẹ jẹ́ ká tẹ̀lé, jẹ́ ká má tójú ilẹ̀ mọ́lẹ̀. Mrs. Bọ́sì Ọ̀ṣọ́bà, ẹ sọ pé báyìí kọ́ ni ìyá ṣe bá ìgbà tí Mama Esther dé. Point of correction, Mama Esther Ajayi ti jẹ́ K&S, C&S before kan tó lówó. Àbí kò yé yín ìyá mi? Mọ̀mí Kẹ́ni Ọ̀ṣọ́bà. Now, tí ìyá Ajayi bá ń ṣe K&S báṣubàṣu, ìyá mi,
ìgbà tẹ́yìn kọ́kọ́ tẹ̀lé wọn tẹjọ jẹ tẹjọ mú yẹn ẹ bá ti correct wọn ẹ bá má ti jẹ́ ká rí yín pẹ̀lú ìyá Àjàyí ìgbà yẹn ọ̀rọ̀ ò bá dùn lẹ́nu yín sìn kálẹ̀ wá bọ́ tàtẹ̀ sọ pé ìtorí ẹ̀mí ìṣe bá ṣe ìtorí pa bá sọ̀rọ̀ kò gbọ́ ṣùgbọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ńgbà yẹn ẹ ń tẹ̀lé wọn ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ according to you ẹ sọ pé bẹ́ẹ̀ kan ló ṣe bá Keyines báwo ló ṣe bá ìyá mi Keyines àti Sẹ̀lẹ̀ tán bá ti rólówó kò sí nǹkan tán lè ṣe so kò tọ́ sí yín lẹ́nu mà tí yín ni kẹ́ gbájúmọ́ bó bá ṣe wù ìyá Àjàyí kó ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀ tí àwọn àgbà òkè yẹn tán bá ti lè sọ pé nǹkan tí ìyá Àjàyí ń ṣe tí ò dá ni kò tọ́ sí yín lẹ́nu ẹ fèsì tí yín kí ìyá Àjàyí fèsì tiẹ̀ Olúwa ló mẹ́ tó ń sin òun ẹ jẹ́ ká máa sọ lọ. No one is above correction and no one is above mistakes. Kò sẹ́ńtì èèyàn lè correct kò dẹ̀ sẹ́ńtì èèyàn lè ṣe mistake. Mi ò láwọn tẹ́ kó wọnú church pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wọn Ọlọ́run ló ṣẹ̀dá wọn ṣùgbọ́n ẹ fọwọ́ ṣe o ẹnu ń kùn yín lẹ́yìn ẹ má jẹ́ tọ̀ yín. Gbogbo àwọn. ṣé ń gbọ́ ó sọ pé kí ìyá Àjàyí fọgbọ́n ṣe ẹnu ń kùn wọ́n lẹ́yìn definitely Mrs. Osoba ẹ pẹ̀ láwọn tó ń sọ̀rọ̀ wọn lẹ́yìn ẹni tó bá sọ pé wọ́n sọ̀rọ̀ mi lẹ́yìn ìsìn màá béèrè lọ́wọ́ ẹ pé kí ló bá wọn sọ níbẹ̀ ìwọ tó mọ̀ ẹ́ pẹ́nu ń kùn wọ́n àwọn èèyàn wá bá yín àbí wọ́n wá sọ̀rọ̀ wọn wọ́n ti mọ̀ yín mọ́ wọn náà ni sọ̀rọ̀ mi yé yín ẹ jẹ́ ká máa gbọ́ lọ. tí wọ́n dẹ̀rù pé àjọ wà pọ̀ gbogbo wọn pátá ló ń wò pé ẹ̀ẹ́dẹ̀ báyà yín sọ̀rọ̀. People are saying a lot of things, a lot of things. Àwọn nǹkan tó lè rí dínkù aláṣọ funfun tó gbẹ̀yìn bàbá. Sister Kenny Osoba, what are people saying? Kí ló lè rí dínkù aláṣọ funfun? Oníjẹkújẹ ni gbogbo yín. Olè ni gbogbo yín. Ìtorówó wà mọ́, mága alárùdálẹ̀ ti jàpá. Kí náà ń sọ? Àbí kò ṣe ṣọ́ọ̀ṣì àdúrà yìí láwọn kan ti wọṣọ Sẹ̀lẹ̀, lọ ti wọṣọ Keyines. Àbí kò ṣe ṣọ́ọ̀ṣì àdúrà yìí ni àti ráwọn alàgbà Keyines yín. Kí náà ń sọ? Kí náà ń sọ? Oníjẹkújẹ ni gbogbo yín ọ̀rọ̀ ò tọ́ sí yín lẹ́nu. Ẹ̀yin náà ti jẹnu owó ìyá Àjàyí. Ẹ sọ náà. Ẹni she's my mother. Aláàánú mi ni. Aláàánú yín owó wá dí lọ́dọ̀ aláàánú yín. Ẹ wá bí ni pé kẹ́ wá rubbish ẹ̀. She's gone. Ẹ jẹ́ kó máa lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Bàbá tẹ́ wà lókè ẹ lè sọ̀rọ̀ nítorí ìjọba ni wọ́n mú àwọn èèyàn. Bọ́lá wọn ò bá pààyàn kì í kú. Ṣé ń gbọ́? Ṣé rí pé lára ti wọnú ọ̀rọ̀ yìí? Kí là ń sọ tó di pé ìtorí ìyá Àjàyí mọ̀yàn làwọn èèyàn ṣe lè sọ̀rọ̀ sí wọn. Ṣó fẹ́ gbọ́? Kẹ́hìndé Osoba, tí ìyá Àjàyí bá ṣe nǹkan tí ó tọ́, I will talk to her. I will make a show and talk to her. I don't care. Ṣé ń gbọ́? Ìtorí ìyá Àjàyí ti mọ̀yàn ó sọ pé wọn ò lè pa ẹ́. Ìyá Àjàyí ò pààyàn. Ṣó rẹ́ ń tọ́ parí ni? Why did you get this close to Mama Àjàyí when you know she has all these habits? Ṣé ipò ní jẹkújẹ làwọn Yorùbá alájẹsẹ́ ni wọ́n? Kí ló fà pé ẹ lè pààyàn? Kẹ́hìndé Osoba, if you had come out to make your statement known without putting all this ẹ lè pààyàn, ẹ kì í gbọ́rọ̀, ẹ kì í gbé phone. Àwọn Yorùbá bá rí pé jealousy ti wọ̀. The way you are talking, it has shown that, you know, jealousy ti wọ̀ nǹkan tẹ́ ń sọ yẹn. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Wọ́n bá dẹ̀ pa èèyàn kan nítorí wọn ò ní jù sáyé. Kì wá ṣe gbogbo èèyàn náà ló ṣe pa bẹ́ẹ̀ yẹn. Àwọn kan wà tó jẹ́ pé tó o bá pa wọ́n lórí ọ̀fọ̀ lọ ní títí láíláí. Tó jẹ́ Kẹ́hìndé Osoba, tó bá jẹ́ pé ìyá Àjàyí wọ́n ti pààyàn lójú yín rí ni kẹ́ wá sọ o. Tó bá jẹ́ pé ìyá Àjàyí pààyàn because ẹ̀ ń tẹnumọ́ pé kò lè pààyàn. Ṣó pààyàn ni lórí pé kò gbé phone. Lórí pé ó invite àwọn olú ọmọ wá sínú church. Ṣé nǹkan tó fi di pé ó fẹ́ pààyàn nìyẹn? Ìlara ti wọ̀rọ̀ yìí Kẹ́hìndé Osoba. Ìwọ náà dẹ̀ sọ pé ó ti jẹ́nu owó ìyá ẹ̀ ti fún ẹ ní nǹkan aláàánú ẹ ni. Ìgbà tó ń fún ẹ lówó yẹn ò ṣe bá sọ gbogbo eléyìí. Yorùbá ló burú jù. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ìjọ Ọlọ́run ọba ni wọ́n. Fáàtì ni mo sọ fún yín. Ẹ má ṣègbé nínú ẹwà tẹ́ ń wò yìí. Ọlọ́run arájé ń gbọ́. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ṣẹgbẹ́ pè tó ṣẹ́. Ó ní ìyá Àjàyí máa ṣe ègbé nínú ẹ̀wà tó ń wò yẹn. Kí la order, kí la serve. Mo yọ tí ò kí ń sọ̀rọ̀ gan. Mo yọ ní kí la gbé kíná jù. Kò yé mi o.
Kẹ́hìndé Ọ̀ṣọ́bà tí nǹkan mi bá wà ńbẹ̀ ṣé rí irọ́ ni mo hate láyé mi tí nǹkan mi bá wà ńbẹ̀ ẹ bọ́ta kẹ́ sọ pé Ìyá Àjàyí ṣe wàláì àmàjọ pawọ́pọ̀ bá wọn wí ni but kẹ́ bá wá fi pé ìkórè tó ṣe kẹ́ fi cover up kẹ́ wá fẹ́ attack wọn yẹn ìyẹn lèmi ò like kí ló fa gbé ó máa ṣègbé ó máa parun Kẹ́hìndé Ọ̀ṣọ́bà and you are still calling this woman your mother your aláàánú ẹ máa bá tèèyàn jẹ́ ẹ máa géèyàn jẹ́ ẹ máa fẹ́ atẹ́gùn sí lára ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Torí Ọlọ́run mọ àwọn ènìyàn tí àwọn ènìyàn ẹ̀ mọ̀ ẹ̀yin náà lè jẹ́ kó wọ bàtà wọnú pẹpẹ ká tiẹ̀ mú yẹn sẹ́gbẹ́ kan pé ẹ ti tọ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ bàtà tán wọ́wọ́ wọnú pẹpẹ nígbà tí Ìyá Àjàyí ṣe church opening ẹ jẹ́ kí n sọ kíníkan fún ilé ni inú sẹ̀lẹ̀ lọ bí èmi sí ṣẹ́rí oore ọ̀fẹ́ máa ń wà tí a bá ń ṣe ìkórè oore ọ̀fẹ́ máa ń wà tá a bá ń ṣe bí à ń ṣe church opening ṣó ti yé yín because many people kì í ṣe sẹ̀lẹ̀ gbogbo èèyàn kan ló máa bọ́ bàtà ẹ jẹ́ kí n sọ fún yín o tó bá bọ́ bàtà sẹ́nu ọ̀nà ń gbà mí ẹlòmíì lè lọ fi ògùn sínú bàtà oníbàtà bẹ́ẹ̀ ṣe rí wọn tọ́wọ́ṣọ́ funfun yẹn inú wọn ló dúdú jù àwọn sẹ̀lẹ́tẹ̀ ń wòye àti kí ànẹ́ sí yẹn inú wọn ló dúdú jù ẹni tí ò lọ ṣọ́ọ̀ṣì gan ó sàn jù wọn lọ ṣe ń gbọ́ mi now many people they don't believe nínú pé kán bọ́ bàtà so tá bá ń ṣe nǹkan bí à ń ṣe ìkórè àbá ń ṣe nǹkan ní church bẹ́ẹ̀ yẹn a máa ń fún àwọn èèyàn lórí ọ̀fẹ́ ṣó ti yé yín ó máa wọlé ó dàbí tí sẹ̀lẹ̀ bá ń ṣe ìkórè àwọn tó bá ń ṣe nǹkan oṣù normally a lè gbé nǹkan oṣù wọnú sẹ̀lẹ̀ ṣùgbọ́n tá bá ń ṣe ìkórè àbá ń ṣe nǹkan tó important ní church àbí à ń ṣe church opening ṣàbẹ̀ pé a lè lọ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣe wọlé ṣe ń ṣe nǹkan oṣù so wọ́n máa ń fi ijọ́ yẹn sílẹ̀ pé káwọn èèyàn wọlé so after tó bá ṣe ṣíṣe yẹn tán nínú church ṣó ti yé yín wọ́n máa wá ya church sí mímọ́ wọ́n máa yà sí mímọ́ wọ́n máa cleanse every nooks and crannies of that church ṣé nǹkan tí mo sọ yé yín so gbogbo eléyìí tí Ọ̀ṣọ́bà ń sọ pé àwọn èèyàn wọ bàtà wọlé níjọ́ tí Ìyá Àjàyí ń ṣí church ẹ̀ Ìyá Àjàyí ń ṣí church yẹn lóòótọ́ orí ọ̀fẹ́ máa ń wà tá bá ti ń ṣe nǹkan ṣé nǹkan tí mo sọ yé yín orí ọ̀fẹ́ máa ń wà a máa ń fi ijọ́ yẹn sílẹ̀ because ó dàbí irú Ọbásanjọ́ Johnson ó lè bọ́ bàtà lóòótọ́ but àwọn anybody can come and steal from there àwọn èèyàn tó ti ń ṣọ́yàn gan á wò pé tọ́básanjọ́ bá bọ́ bàtà síbi máa da ògùn sí tó bá wọ̀ báyìí ẹsẹ̀ máa paralyze ni so ijọ́ yẹn wọ́n máa ń fi sílẹ̀ wọ́n máa fi ń ṣe oore ọ̀fẹ́ fáwọn èèyàn ṣe rí pé ìyẹn ni lady yìí ń padà lọ sí nǹkan tó ń dùn gbogbo wọn ni pé wọ́n invite wọn kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká máa sọ lọ. ẹ̀yin náà lè máa kó lóríṣà lóríṣiríṣi wọnú church wọnú pẹpẹ. Bọ́sẹ̀ sorry Kẹ́hìndé Ọ̀ṣọ́bà àwọn wo lẹ́ ń rí fàṣí as olóríṣà àwọn kábíyèsí bá ṣe ń sọ náà oore ọ̀fẹ́ wà fún wọn. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà nǹkan tí ò yẹ lẹ́yìn máa jẹ́ kó yẹ ó sọ pé wọ́n máa ń pe olóríṣà sínú church Ìyá Àjàyí nìkan kọ́ ló máa ń invite ọba sínú church káláyé tó dáyé ló ti máa ń ṣẹlẹ̀ tí sẹ̀lẹ̀ àti kí anẹ̀sì bá ń ṣe àjọ̀dún àbí wọ́n ń ṣe anything kò sẹ́ńtọ́ lè invite lára oore ọ̀fẹ́ ta máa ń fún wọn níjọ́ yẹn náà nìyẹn. Bọ́sẹ̀ alábòsí yẹn Genesis I'm gonna mention your name this afternoon I have no grudges against you heaven sees my heart honestly I feel your pain but having said that Genesis mi wá bú yín láàárọ̀ yìí ṣe rí woman yìí alábòsí ni Kẹ́hìndé Ọ̀ṣọ́bà àti Genesis bó ṣe rí ni Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ó ti lọ sí church Genesis dáadáa ìgbà tí Genesis ń ṣèkórè bí ìgbà tí ẹ̀rí kankan èyí tí mo rí ní 2019 ìkórè tí mo lọ gbogbo àwọn kábíyèsí ló wà nínú church yẹn Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ó máa bọ́ta ṣe ṣòfò Genesis àánú ní jẹkújẹ ní Genesis honestly heaven bear me witness I have no grudges against you and my prayers are with you honestly. Am I communicating? This is pure jealousy. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà 2019 tí Genesis ṣe ìkórè mo rí ẹ̀ ń bẹ̀ mo rí sister Bọ́sẹ̀ Òṣìnáwọ̀ ń bẹ̀ gbogbo àwọn kábíyèsí ló wà ní church yẹn ń jọ yẹn àwọn ọlọ́pàá wà ń bẹ̀ Wàsíù wà ń bẹ̀ ibẹ̀ ni Wàsíù ti wá kọrin Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ó mà bọ́tà ìgbà tó bá ń bú Genesis èmi mà ní mo bọ́tà jà fún Genesis gbogbo ẹ̀yin èèyàn burúkú yìí ẹ̀ mà dákẹ́ ni ẹ̀ mà bọ́tà sọ pé nǹkan tí Genesis ṣe dà
ó máa support Genesis enjoy yẹn ni. Sherry, Shetiri nǹkan tá ń sọ. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. Flaggers, please continue flagging, don't stop. Ó ní ìránṣẹ́ èṣù lẹ́yìn, ẹ̀ẹ́dẹ̀ lè má ṣe. I am not being rude. I am not being rude. I am not here to ridicule you. I love you. I cherish you. And I really appreciate you a lot. But kì í ṣe tó máa send the text sí. Bàbá mi kú gan mo send the text yẹn ṣe pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn. Ṣé gbogbo yín ti gbọ́? Ẹ ti rí ibi tíjà lára ti wà. This is the reason she's coming out. This is what I picked from the video she did. Nǹkan tí mo pick inú video tó ṣe ni. Ó ní bàbá mi kú. Send the text sí mi. Ṣẹ́tìrí. Nǹkan tó ṣe ń bínú sí Ìyá Ajayi gangan ni. Bàbá yín kú. Ẹ sọ fún Ìyá Ajayi pé bàbá yín kú. Ẹni Ìyá Ajayi ò reply yín. Ìyá Ajayi ti mọ̀ pé owó màálù lẹ̀ ń wá. Owó màálù lẹ̀ ń wá. Ṣé ti gbọ́? Ó ní bàbá mi kú. Mo sọ fún yín pé bàbá mi kú. Common text send ẹ sí mi. Nǹkan tó fa wàhálà gangan ni. Kò ń ṣe torí pé Ìyá Ajayi gbé àwọn ọba wá sí church àbọ̀ gbé MC wá sí church. Ẹ máa gbọ́ lọ. Talk about that. I am not here to talk about that. Tí bá ní kí n wá síbí báyìí kí n wá sọ ọ̀rọ̀ kan láàrin mi. I am not here to see anything about that. What I am after is this garment that I'm putting on. Aṣọ àdúrà yìí ni. Ẹ jọ̀ọ́ mà, ẹ bẹ̀rẹ̀ dáadáa. Ẹ try kẹ́ gúnlẹ̀ sí Èbúté Ayọ̀, kẹ́ gúnlẹ̀ dáadáa. Mrs. Osoba, báwo lẹ ṣe mọ̀ ẹni tí ò ní gúnlẹ̀ sí Èbúté Ayọ̀? Bíbélì sọ pé kò ṣe gbogbo àwọn tó bá ń pè mí ní Olúwa ló máa wọ ìjọba ọ̀run. Ṣé fẹ́ gbọ́? Gbogbo àwa tá lọ ṣọ́ọ̀ṣì, gbogbo àwa ẹlẹ́ṣẹ̀ igan, a máa wọ ìjọba ọ̀run ju gbogbo ẹ̀yin tẹ́ ń wọṣọ funfun tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì lọ. Ó sọ pé kí Ìyá Ajayi gúnlẹ̀ sí Èbúté Ayọ̀. Ó mọ̀ gan bí Ìyá Ajayi máa gúnlẹ̀ sí Èbúté Ayọ̀ jù wọ́ lọ. Am I communicating? Ó sọ pé ẹ ṣe dáadáa kẹ́ lè gúnlẹ̀ sí Èbúté Ayọ̀. Báwo ni wọ́n ṣe mọ̀ ẹni tó máa gúnlẹ̀ sí Èbúté Ayọ̀? Assistant Jesus. Ada Jesus. Ẹ ṣe dáadáa kẹ́ lè mọ̀ bó ṣe máa gúnlẹ̀ sí Èbúté Ayọ̀. Ó mọ̀ gan bí àwa tá ń sọ̀rọ̀ gan. Àwa blogger gan, a máa gúnlẹ̀ sí Èbúté Ayọ̀ ju gbogbo yín lọ. Ẹ̀yin tẹ́ ń forúkọ Olúwa lu gbogbo èèyàn jìbìtì. Gbogbo èèyàn ọmọ tẹ́ jáde látara màmí, I am sorry, please forgive me if I offended you. Ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí títọ́ Ọlọ́run. You cannot call mama, she will never pick call. Irú wa ta là wá láti pè yín, wọn lè pick call lóru wa nítorí àwa ò lówó lọ́wọ́. Yes. Ṣé ń gbọ́? Ṣé rí pé jealousy ti wọ̀rọ̀ yìí? Ó sọ pé irú wa ta ni wá láti pick call wa. Tá bá pè wọ́n ní gbé call ìtorí àlówó lọ́wọ́. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, màmá yẹn ti jọ ṣe rí. Ẹ ti jọ lọ sí South Africa rí. Ẹ ti jọ lọ sí Ghana rí ìgbà tí ìyá ẹ̀ gbà award. Ẹ ti jọ lọ sí America rí ìgbà tí ìyá ẹ̀ ń ṣe kíní tó ṣe ní New York ńgbà yẹn. Ìyá yìí ló sanwó tíkẹ́ẹ̀tì gbogbo yín. Ẹ máa rí ìyá yìí bá sọ̀rọ̀ ńgbà yẹn. Ó ṣe jẹ́ pé sì lẹ wá sọ pé ìyá ò kì í gbé fóònù yín. Ẹ máa ro nǹkan kẹ́ tó bọ́ta wá sọ. Ẹ má jẹ́ kó máa bú àwa aláṣọ funfun. Ẹ má jẹ́ kó máa bú àwa aláṣọ funfun. Ẹ sọ pé ìyá yìí wọn ò gbé fóònù ìtorí ẹ̀ kì í ṣolówó, ìtorí ẹ̀ kì í ṣe èèyàn gidi. But ẹ rántí pé ìyá yìí ti kó gbogbo yín mọ́ra rí. Gbogbo yín ti jọ lọ sí South Africa, máa lọ wá fídíò yẹn tí gbogbo yín rẹ́rìn nínú first class. Hey, our mommy, we are going to South Africa. We are live in South Africa. Keyinde Ọ̀ṣọ́bà, where is your conscience? Kódà. Accepted. Ìyá Ajayi lè ti block gbogbo yín. But this is not the best way to come about it. Honestly, my sister. Téèyàn kan bá block mi, mi go block ẹ dànù. Olówó ń ṣọ́ Ọlọ́run àṣírí wọn ló bò. Keyinde, this is not the best way to come about it. Honestly. You have a personal vendetta for this woman. Just because she has blocked you, she's not picking your call. Am I communicating? Now, ẹ wá fẹ́ wá correct wọn torí correct on ṣe ń lọ Sunday. Ẹ wá fi personal issue yẹn, ẹ wá fi sí. Ibi tẹ́ ti fall everybody yẹn. Ibi tẹ́ ti jẹ́ kó dàbí pé ìwà ìlara ti wọ̀. Ẹ jẹ́ ká máa sọ. Ẹ láwọn tó lówó lọ́wọ́ lè máa ń bá ṣe ẹ̀ kí n bẹ́ẹ̀ tí ò lówó lọ́wọ́ ṣe. Ẹlẹ́ni tó lórúkọ lè máa ń bá ṣe ẹ̀ kí n bẹ́ẹ̀ tí ò lórúkọ ṣe. Mo ti lórúkọ kẹ́. Tí Ìyá Ajayi bá ń bá wọn tó lórúkọ ṣe ni.
kò ní súnmọ́rú yín yìí èmi ò mọ̀ yín ọ̀dọ̀ Ìyá Ajayi mo ti máa kọ́kọ́ rí yín láyé mi Kẹ́hìndé Ọ̀ṣọ́bà èmi ò mọ̀ yín rí ẹ wo nǹkan tí ìyá yìí ń sọ àwọn tí ò lórúkọ ẹ̀ kí n bá wọn ṣe àwọn tí ò lówó ẹ̀ kí n bá wọn ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ ni my darling sister ìyá yẹn fẹ́ bẹ́ẹ̀ náà ni ṣé ń gbọ́ mi level ti yàtọ̀ sẹ́ level ti yàtọ̀ get that into your skulls gbogbo yín ẹ̀yin tí Ìyá Ajayi bá ṣe tẹ́lẹ̀ tó ń kó yín mọ́ra tí Ìyá Ajayi bá jẹ́ fún yín space ó máa ní reason tí ìyá yìí rí náà ó máa ní nǹkan tí ìyá yìí rí bí ìyá yìí rí pé wàhálà yín ti pọ̀ jù bùkátà yín ti pọ̀ jù bóyá ń jẹ ìyá yìí lẹ́sẹ̀ ni I can do the same thing this woman is doing but just because she's rich people will think pé ó ti ní gbéraga ẹ̀yin àti ìyá yìí you have wine and dine before comforter 2018 mo rí gbogbo yín tẹ́ jókòó tẹ́ ń jẹun ìgbà tó fẹ́ fún ìyá yìí láwọ́dù ní New York gbogbo yín nìyá yìí pé tẹ́jọ́ lọ náà. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. With due respect and honor, ayé mọ̀ mí jù yín lọ. Ṣé gbọ́ statement yẹn? Ṣé gbọ́ with due respect and honor ayé mọ̀ òun jù Ìyá Ajayi lọ. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ó ti ṣì. You are just a storyteller. Honestly, I don't have anything against you. Tí n bá rí yín lọ́la máa kí yín. But I just have to be real now. Ẹ jẹ́ kí n yá slangy KB. We want to keep it real. Ẹ gbọ́ nǹkan tó sọ ni. Only with due respect, mama. Wọ́n mọ̀ mí jù yín lọ. Mo ti lókìkí jù yín lọ kẹ́yìn tó lókìkí. Ẹ jẹ́ kí n túbọ̀ ẹ play fún yín. Ó dàbí ẹ gbọ́ dáadáa. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Ẹ gbọ́ nǹkan tó sọ. Mo ń bọ̀. Mo ń bọ̀. You and I really appreciate you a lot. But kì í ṣe tó máa send the text sí. Bàbá mi kú gan mo send the text here ṣe pẹ̀lẹ́ ńbẹ̀ yẹn. I don't care, I'm not here to talk about that. I am not here to talk about that. Tí bá ní kí n wá síbí báyìí kí n wá sọ ọ̀rọ̀ kankan láàrin mi. I am not here to see anything about that. What I am after is this garment that I'm putting on. Ó dàbà ti kọjá. Aṣọ àdúrà yìí ni. Oh, sorry. Ẹ jọ̀ọ́ mà, is this garment that I'm putting on? But this white garment, àwa kan ti yàn láàyò. Kẹ́ tó yàn láàyò làwa ti yàn láàyò tá ti wọ̀. Kẹ́ tó dé bẹ́ẹ̀ tí olówó lọ́wọ́ ṣe. Ẹlẹ́ni tó lórúkọ lẹ máa ń bá ṣe kí bẹ́ẹ̀ tí olórúkọ ṣe. Mo ti lórúkọ kẹ́ tó. With due respect and honor. Ṣé ń gbọ́? Ayé mọ̀ mí jù yín lọ. Ṣé gbọ́? Ó láyé mọ̀ òun jù Ìyá Ajayi lọ. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà kí ló fi sọ pé ayé mọ̀yàn? Olókìkí olówó. O lè ti máa function kí ọ̀dẹ̀ mọ̀ ẹ́ jù Ìyá Ajayi lọ. Àmọ́ Ìyá Ajayi, ọmọ Ìyá Ajayi náà UK, Ìyá Ajayi ò kàn wá sí Nàìjíríà ni. Àwọn tó mọ̀ Ìyá Ajayi bí wọ́n mọ̀ Ìyá Ajayi. Ìgbà tó wò Ìyá Ajayi wá dé, population yẹn wá pọ̀ gan. Popularity yẹn wá pọ̀ gan. Ṣé nǹkan tí mò ń sọ yé yín? Ṣé gbogbo yín ti rí pé ìjà ìlara ti wọ̀? Wọ́n mọ̀ mí jù yín lọ. You can imagine ṣọ́rọ̀ nìyẹn. Ọlọ́run ló máa ń pín ìyá mi. Wọ́n lè mọ̀ yín lò tọ́jú Esther Ajayi lọ. But sísìn wọ́n ti mọ̀ Ìyá Ajayi jù yín lọ. Ìyá mi, owó ló ń jẹ́ mo bẹ́ ọ̀tọ̀. Òṣì ní ń jẹ́ mo mọ̀ ẹ́ rí. Am I communicating? Ó sọ pé wọ́n mọ̀ mí jù yín lọ. Ìyá mi, à ń sọ̀rọ̀ owó ìsú, à ń sọ̀rọ̀ owó. Wọ́n lè mọ̀ yín jù Ìyá Ajayi lọ lóòótọ́. But sísìn Ìyá Ajayi ti gba ipò yẹn. Ṣẹ́dẹ̀ mọ̀ nǹkan tó fi gba ipò yẹn. Owó ló fi gbà because àwọn èèyàn fẹ́ràn owó ju Ọlọ́run wọn lọ. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ẹ jọ̀ọ́ màmí ẹ má bínú mà. Mi ò bá igbó yẹn wá síbí. But this white garment, àwa kan ti yàn láàyò. Kẹ́ tó yàn láàyò làwa ti yàn láàyò tá a ti wọ̀. Kẹ́ tó dé sí Nàìjíríà ni mo ti wọ garment mi. Ẹ jọ̀ọ́ màmí, mo fi yọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín. Mi rí òkè. Mi ní kíníkíní yín kọ̀ọ̀kan sí inú. Ẹ tẹ̀ jẹ́jẹ́. Flaggers continue flagging. Mi ò ní fi prógrámù yìí sílẹ̀. Mami, gbogbo àwọn tó bá sọ fún yín pé kò sí nǹkan kan tẹ́ ṣe pé gbogbo tẹ́ ṣe ló dáa. They are all bloody liars. They are your enemies. Ọ̀tá yín ni wọ́n. They are thieves ó lè. Ṣé ń gbọ́? Ó ní ẹni tó bá ń sọ fún màmá Ajayi pé gbogbo nǹkan tó ń ṣe ó dáa.
ipe wọ́n tàn wọ́n ni kí ló Kẹ́hìndé Ọ̀ṣọ́bà nǹkan tí Ìyá Àjàyí bá ń ṣe ó lè má dá lójú tiẹ̀ kó dá lójú mi. Am I communicating? Ó lè má dá lójú tiẹ̀ kó dá lójú mi. Àbí nǹkan tí mo sọ yẹ. Ìwọ lè má like nǹkan tí Ìyá Àjàyí ń ṣe. Ó lè dá lójú tèmi. Ó lè dá lójú àwọn àgbà ìjọ Kíanes. Ó lè dá lójú àwọn àgbà sẹ̀lẹ̀. Am I communicating, Kenny? You are not the one to say nǹkan tí Ìyá Àjàyí ń ṣe kò dá lójú gbogbo ayé. Ó lè dá lójú tiẹ̀. Wọ̀rọ̀ tí mò ń sọ yìí sìn, àwọn kan ò ní like, àwọn kan máa like. Bó ṣe wà nìyẹn. Talk for yourself, don't talk for people. But nígbà tẹ́ pé gbà tẹ́ dé owó àwọn wrong hand lẹ bọ́ sí, wọn lè jẹ́ kí ẹ rí àwọn right person. Ṣé gbọ́? Ó sọ pé gbà tí Ìyá Àjàyí dé Nàìjíríà, ọwọ́ wrong hand lọ bọ́ sí. Wọn ò jẹ́ kán rí right people. Ẹ̀yin náà ni wrong hand yẹn bọ́ sí òṣì Kẹ́hìndé Ọ̀ṣọ́bà because ẹ pẹ̀ láwọn tó bọ́ sí lọ́wọ́. A máa ń rí fídíò. Ẹ̀yin lẹ mú wọn kiri. Ìyá yẹn believe pé òun mọ̀ yín, obìnrin ni gbogbo yín. Ìyá dẹ̀ ti rí pé ní jìbìtì ni gbogbo yín. Ẹ ń forúkọ Ọlọ́run lùyọ̀ ń jìbìtì ni. Kò ní fẹ́ jẹ́ kẹ́ depo sálà òun. Èmi náà lè ṣe. Ìwọ kọ́ ló máa sọ pé tí Ìyá Àjàyí dé sí lọ́wọ́ Nàìjíríà. Ìyá Àjàyí ò ṣe ọmọdé náà. She's not a baby. Ìyá Àjàyí ti wà nú Kíanes yìí kó tó kúrò ní UK. Ojú ìyá yìí dẹ̀ ti rí. Tẹ́ bá gbọ́nu story Ìyá Àjàyí, ó lóun ti sùn tarí. Òun ò rí owó lé san gbà kan nílùú òyìnbó. Am I communicating? Ó wá ń sọ pé ọwọ́ àwọn wrong hand ló dé sí. Who are the wrong hands? Ẹ̀yin náà ni. Ẹ̀yin náà ni. Ẹ jẹ́ ká máa gbọ́. Saying a lot of bitter things about you at the back. Oríṣiríṣi ni wọ́n ń sọ lẹ́yìn níwájú Ọlọ́run ọba àti ènìyàn. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, ó sọ pé oríṣiríṣi làwọn èèyàn ń sọ lẹ́yìn pa Ìyá Àjàyí. Báwo ló ṣe mọ̀? Ẹjọ́ ń sọ ni náà. Nǹkan tó ṣe block yín nìyẹn. Nǹkan tó ṣe block yín nìyẹn. Ẹjọ́ ń sọ ni. Ṣé àmọ́ pé tẹ́ bá ti jókòó tẹ́ ti ń gossip ń pa èèyàn kan máa wà ń bẹ̀ tóró fẹ́ lọ gba owó lọ́wọ́ Ìyá Àjàyí. Á lọ sọ gbogbo nǹkan tẹ́ sọ. Á padà lọ sọ fún Ìyá Àjàyí. Á tún wá máa dárúkọ gbogbo yín. Ìyá Àjàyí tó ń blọ́ọ̀kì gbogbo yín tí ò gbé fóònù gbogbo yín. Ó dẹ̀ ti ń gbé fóònù yín tẹ́lẹ̀. Ó jẹ́ kẹ́yìn wò pé kí lẹ ṣe fún ìyá yìí. Ẹ lọ wo gbogbo ẹ lọ tèmi náà bá gbẹ́ pé tí mo like tí mo súnmọ́ sí ipò ń sọ̀rọ̀ mi. Màá sá fún un. Màá blọ́ọ̀kì ẹni ẹ̀mí ní gbé fóònù ẹ̀ mọ́. Gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń sọ̀rọ̀ yìí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà àti rẹ́nìkan nu yín tó ti torí ìjẹkújẹ. Ó ti lọ sọ̀rọ̀, ó ti dárúkọ gbogbo yín lágbájá sọ báyìí, tàmẹ̀dú sọ báyìí. Màmá náà dẹ̀ máa gbọ́. Ṣẹ́rẹ́ tó lọ rojọ́ fún màmá yẹn náà. Màmá máa blọ́ọ̀kì òun náà eventually torí lórí burúkú ni gbogbo wọn. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Ẹ ń ṣe téèyàn lè test tó lè reply test. Ẹ ń ṣe téèyàn lè pè tó lè gbé aago. Ẹ máa ń ignore ni. Èèyàn ò jámọ́ nǹkan kan níwájú yín. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà kò ń ṣètòrí pé èèyàn ò jámọ́ nǹkan kan ni màmá ò ṣe kí n gbé fóònù. Màmá wà kẹ́fù ni. Ayé ti di ayé recording. Ayé ti di ayé contest yín kẹ́ lọ fi wọn blogger. Ìyá oníyá, ìyá wà kẹ́fù ni. Because ẹ mọ̀ pé tíyàn bá lówó, oríṣiríṣi èèyàn nìyàn máa surround ara ẹ̀ pẹ̀lú. Àbí kò yé yín? Bí mi náà ṣe wà yìí, bí mo ṣe kéré mọ̀ yìí, Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, wàláì, ó lójú àwọn fóònù tí máa ń gbé. Èmi ò ní jẹ́ kó já mi sí recording. Mi ní jẹ́ kó gbé text mi kó gbé lọ fún blogger. Nǹkan tí ìyá ṣe wà kẹ́fù nìyẹn. Ìyá Àjàyí tèmi dẹ̀ gbọ́ ń pa wọn tí mo mọ̀ díẹ̀. Ìyá máa ń sọ̀rọ̀ bó ṣe wà nù ìyá ni ìyá ṣe máa ń sọ̀rọ̀. Àbí kò yé yín? Tẹ́ bá wá lọ pè ìyá, tẹ́ fẹjọ́ yàn kan sùn ìyá tí ìyá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ callously. Ẹ record ìyá, ẹ gbé recording lọ fẹ́ni tó ní recording. Nǹkan tí ìyá ò ṣe gbé fóònù yẹn. Ṣé bí ìyá ń gbé fóònù ní 2018, ìyá ń gbé fóònù ní 2019. Then number 2, ẹ jẹ́ kí n sọ reason tí ìyá ò ṣe kí n gbé phone. Bills ti pọ̀ jù ni. Ṣé mo gbà tí ìyá wà ní UK. Ìyá ò really ná owó yẹn dáadáa. Ṣùgbọ́n gbà tí ìyá ti dé Naija sìn, ìyá ti ní church, ìyá ń san tax. Ẹ wo gbogbo bùkátà tó wà lọ́rùn ìyá. Ìyá ń sanwó fáwọn instrumentalist. Ó máa sanwó tax, ó máa sanwó iná. Bùkátà ti pọ̀ lọ́rùn ìyá náà dépò pé ìyá máa wá gbọ́ bùkátà gbogbo yín. Ìgbà tí ìyá wà ní UK, ìyá ò ní bùkátà púpọ̀. But ìyá ti kọ́ church. Ìyá ti ní bùkátà, a lot of bùkátà ti wà lọ́rùn ìyá. Owó tí ìyá ná fún yín gbà yẹn kò lè dà bẹ́ẹ̀ mọ́. Ẹ gbàgbé bó ṣe happen.
99% àwọn tó lọ church ìyá yẹn ó lè jẹ́ ìyá yẹn ló sanwó lé wọn ìyá máa sanwó ẹ wo bí tí ìyá lọ kọ́ church sí Victoria Island ìyá ò kọ́ sí Lẹ́kì o ìyá ò kọ́ sánú Ẹ̀pẹ́ o ìyá ò kọ́ sẹ́pẹ́ o Victoria Island ṣe mọ iye tó ń ta lẹ́bẹ̀ yẹn ṣá ẹ lọ wo gbogbo bẹ̀ yẹn ẹ mọ iye tó ń ta ẹ gbàgbé ẹ̀ so bùkátà ti wà lọ́rùn ìyá náà ìyá ti ní bùkátà so tí ìyá ò bá gbé fóònù yín mọ́ ìyá ò lówó tó fẹ́ fún yín ni ẹ láwọ́ yín kẹ́ fomi lò ó àdàfún yín ṣẹgbọ́ wọ́n ní ìyá Àjàyí mú Kẹ́hìndé lọ sí Jerusalem lẹ́ẹ̀mejì ṣẹgbọ́ ìyá Àjàyí mú Kẹ́hìndé yìí lọ sí Jerusalem lẹ́ẹ̀mejì Yorùbá ló burú jù ẹ máa gbọ́ lọ. And àwọn èèyàn ń sọ̀rọ̀ gan àwọn èèyàn ń sọ a lot of things gan lẹ́nu àná sẹ́ni people are saying a lot of things ẹ já bẹ̀rù Ọlọ́run ọba ju ènìyàn lọ. Ọlọ́lá ọlọ́rọ̀ ni mí níwájú Ọlọ́run owó tí ò pọ̀ tí ò tán lọ́lọ́run jogún fún ni. ṣé ń gbọ́ Kẹ́hìndé ọlọ́lá ọlọ́rọ̀ ni mí níwájú Ọlọ́run Kẹ́hìndé ọlọ́lá ọlọ́rọ̀ ni ẹ níwájú Ọlọ́run ó máa ṣe o ìwọ kọ́ ló máa dájọ́ ẹ̀ Ọlọ́run ló máa sọ kí lẹ fi mẹ́jọ ọlọ́lá ọlọ́rọ̀ ṣòwò tó ní ni ṣe ń gbọ́yàn kan BJ irúnmọlẹ̀ tó ń jẹ ice Ọlọ́run àwọn wo làwọn tó máa ń wò wá iná irúnmọlẹ̀ tó ń jẹ ice Kẹ́hìndé kí lẹ fi mẹ́jọ ọlọ́lá ọlọ́rọ̀ owó kò ń ṣe owó tó ní ni ó fi máa mọ̀ ẹ́pọ̀ lọ́lá ọlọ́rọ̀ how many people have you impacted èèyàn mélòó ló ń ṣe àánú fún èèyàn mélòó ló lè sọ pé lára Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ni mo ti dìde nǹkan tó fi ń mọ lọ́lá àtọlọ́rọ̀ nìyẹn kò ń ṣe nǹkan tó ní kò ń ṣe owó tó ní kò ń ṣe ilé tó kọ́ am I communicating ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. Kẹ́ tó dé láti máa ṣe àánú fún àwọn èèyàn làwa náà ti ń ṣorí láti ń ṣàánú fún àwọn èèyàn. ṣe ti gbọ́ ṣe ti rí pé lára ti wọ̀ ó ní kí ìyá Àjàyí tó dé láti máa ṣe àánú fáwọn èèyàn làwọn ti ń ṣe àánú ṣe rí pé mo wà nú ẹ̀mí ìjà lára ní Kẹ́hìndé ń jà ìyá Àjàyí is in no competition with anybody honestly this woman I'm seeing she's just a disciplinary woman tó bá ti gbọ́ nǹkan kan àbí tó ti rí nǹkan kan ó máa withdraw which everybody will do as well let's be honest ó sọ pé kí ìyá Àjàyí tó dé làwọn náà ti ń ṣe àánú Kẹ́hìndé kò sẹ́ni tó stop anybody kó máa ṣe àánú ìwọ máa ṣe nǹkan tó bá lágbára kí ìyá Àjàyí náà ṣe nǹkan tó lágbára ọ̀run ló máa sọ fún ní kálukú wa. The way you are talking shows you are full of jealousy honestly my sister kí ni yẹn ti lose ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. It's getting too much. A due respect and honor mami. There's this woman Alakija. I was told she was the richest woman all over the world. Mami ejoma, mo fi yọ́nú Ọlọ́run ọba bẹ̀yìn ma. Mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀yìn mami. Ẹ tẹ̀ jẹ́jẹ́. Flaggers continue. Ẹ máa flag bẹ́ẹ̀ ṣe máa flag okùn ẹ̀ máa yí ara yín jábọ́ nìyẹn. Ṣé ń gbọ́ pastor? Ṣé ń gbọ́ wòlíì? Ó sọ pé flaggers ẹ máa flag ó ní bẹ́ẹ̀ ṣe máa flag okùn ẹ̀mí ara yín jábọ́ nìyẹn ẹ wẹ́n tó wá advice èèyàn ẹ wè pé ńlá tó ṣẹ́ àwọn wo ló mọ̀ gan tó ń flag ẹ̀ ta ló wò tó ń flag ẹ̀ mi ìwo kíní ọ̀n ti gbà táwọn tó máa ń cut video gbé I'm sure lórí page ẹ̀ gan kò rí viewers tó àwọn tó cut video abẹ́gbọ́ ẹ wè pé ńlá tó ṣẹ́ fáwọn flaggers àwa tá a pera wa ní prophetess gan àṣẹrú èpè fáwọn abẹ́gbọ́ àwọn flaggers bí okùn ẹ̀mí wọ́n ṣe máa já nìyẹn kí ló dé ẹ̀dẹ̀ wọṣọ funfun ẹ̀yin yìí gan lẹ̀ ń jẹ́ kán ṣépè faláṣọ funfun. Kò sí nǹkan tó bad pé kí ẹ kó àwọn ènìyàn láti ẹ̀sìn kejì wọ́n inú èmi ti invite àwọn ìmáàmù tí wọ́n wá preach ní church mi. Everything went in a decent way. Ṣé ń gbọ́? Òun ti invite àwọn imam kan wá preach ní church òun. Everything went in a decent way. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, kí ni ìyá Àjàyí ṣe ń jọ Sunday tí ò decent?
ìtorí Ìyá Ajayi pé MC Olúọmọ lọ sí church. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ mí, ẹ mọ̀ pé MC Olúọmọ, I don't have any grudges against him. Òyìnbó sọnù tó máa ń sọ nìkan ni mo like. Àbí kò yé yín? Ẹ jọ̀ọ́, kí lẹ MC Olúọmọ? Kí ló ṣe MC Olúọmọ tó lè pè sí church? Kẹ́hìndé Ọ̀ṣọ́bà alábòsí ni ẹ́. Ìgbà tí Genesis, honestly, I have no grudges against you. Ọ̀rọ̀ kan débẹ̀ ni. Ìgbà tí Genesis gbé Wàsíù lọ sí church, ó mọ iye àwọn táùtù tó lọ sí church ìjọ yẹn ni. Èmi wà ńbẹ̀ life ni wọ́n sọ fún mi. Mo wà ní Kórè yẹn. Àwọn ọmọ onímọ́tò pọ̀ ní church yẹn. Àwọn ọmọ eléré, àwọn ọmọ onífújì kún church yẹn ìjọ yẹn. Gbogbo yín lẹ́jọ́ ń ṣeré, lẹ́jọ́ ń rẹ́rìn Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. O ma bọ́ síta kó condemn Genesis. Ìgbà táwọn èèyàn condemn ẹ̀ gan, èmi tí mo bọ́tajà fún Genesis ni. Tí mo sọ pé kí ni big deal ipe Wàsíù wá kọrin nínú church. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, ìyẹn mo tún wá ń sọ sìn. Kí ni big deal pé MC Olúọmọ wá sínú church yẹn? Wọ́n ní orí ọ̀fẹ́ wà fún àwọn ọmọ Léfì. Jọ, báwo la ṣe máa pera wa ní ọ̀kan? Ó lè jẹ́jọ́ tí MC Olúọmọ wọnú church yẹn. Ó lè jẹ́jọ́ yẹn lọ́lọ́run máa kó sí nínú tó máa jẹ́rìí sí agbára Olúwa tó máa lóhun di born again. Why tẹ́ fi ń segregate? Àwa ń sọ àsọ ó sọ pé MC Olúọmọ. Tí gbogbo yín bá lọ wo fídíò yẹn, ẹ gbọ́ nǹkan tí Ìyá Ajayi sọ. Ìyá Ajayi sọ pé MC Olúọmọ tó bá ní kán gbàwẹ̀, ó máa gbàdúrà ní 3 o'clock. Ó ní MC Olúọmọ before 3 o'clock ló máa ti pè. Ẹni tí ò bá mọ iye nǹkan tó ní, ará àta ló máa mọ̀. Nǹkan tí àwọn ará Sẹ̀lẹ̀ àti Kíánẹ́s tó ṣe ṣàṣeyọrí jọjọ́ èní nìyẹn. Because wọn ò náà ní àwọn nǹkan tó ní nínú ilé wọn. Ará àta ló máa wá ń jẹ orí ọ̀fẹ́. Ará àta ló máa wá ń jẹ orí ọ̀fẹ́ Sẹ̀lẹ̀ àti Kíánẹ́s. Ẹ mọ ìyà tí màmá àti MC Olúọmọ kọ síra wọn. Màmá lè ti ṣiṣẹ́ fẹ́ ni, màmá lè ti gbàdúrà fún, ó lè ti rí iṣẹ́ Ọlọ́run látara màmá yìí. Màmá dẹ̀ sọ fún pé àwọn fẹ́ ṣe ìkórè. Ó donate, ó tún kó àwọn èèyàn wá wọ́n ń jó. Ẹ jọ kí ló wà nínú nǹkan tó ń ṣe yẹn? Kí ló fi jẹ́ ẹ̀dì kì í pé wọ́n pe MC Olúọmọ wá, bọ́ pé yín ṣe máa mú envelope wá ni. Just because you were not invited. Ṣé MC Olúọmọ ń ṣèyàn ni? Nínú church ìjọ yẹn, ẹ wo gbogbo àwọn èèyàn tẹ́ MC Olúọmọ kó wá, àwọn ẹlẹ́ni ń jó. Bó tẹ̀ jẹ́ pé wọ́n ń kọrin Christian, ìjó Muslim, ìjó Fuji ló ń jó. Anywhere, ẹ gbọ́ ọ̀kan tọ́lọ́run sọ ni. Ó ní kò kọ òun bí èèyàn ṣe jó. Anything ni ẹ lè jó nínú àjò ilé Ọlọ́run. Kí ni ìyá ṣe tó jẹ́ pé ìtorí ó kó MC Olúọmọ wá? Kò ṣe kó decent. Kí ni ò decent nínú nǹkan tí ìyá ṣe yẹn? Ó lè jẹ́ MC Olúọmọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tán wọlé ńjọ́ yẹn. Àbí kò yé yín? Ó lè jẹ́ MC Olúọmọ ìjọ yẹn tán wọ church. Ọlọ́run lè ti bẹ̀. Ó lè sọ wọ́n di wòlíì. Kí ló dé tí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà tó underestimate iṣẹ́ Ọlọ́run? Kí ni MC Olúọmọ bẹ́tà gbogbo yín gan? MC Olúọmọ gan ó lè rọrùn wọ̀ ju gbogbo yín lọ. Ẹ̀yin onífìlà yín bíi satellite dish. Why? Ṣé fi pé tí MC Olúọmọ bá rí gbogbo nǹkan tẹ́ ń ṣe gan? Ṣé rò bínú ẹ̀ máa dùn ní ìka níyìn ẹ̀yin aláṣọ funfun? Why tẹ́ ẹ̀ ṣe fẹ́ yẹ ká embrace ara wa? Tí n bá lọ sí mọ́ṣáláṣí sìn, ó máa gbà mí tọwọ́ tẹsẹ̀ ni. Inú wọn máa dùn pé mo ti wọnú mọ́ṣáláṣí. Ẹ wo bí MC Olúọmọ, bó tẹ̀ jẹ́ pé ijó Fuji lẹ́ MC Olúọmọ ń jójó yẹn. Ẹ wo bóun àti Koko Zaria bó ṣe ń jó ni. Àwọn orin yẹn gan wọn mọ́, wọ́n ṣà ń jẹnu. Ẹ mọ̀, àwọn MC Olúọmọ bí ẹ̀ṣẹ́ bí ìjà ó ti mọ́ wọn lára. Ijó ìjà yẹn náà lọ ń jó. Ó dẹ̀ ń ṣe fídíò wọn ò ta séyàn. Jẹ́jẹ́jẹ́jẹ́ wọn lọ ń lọ. Bó ṣe ń jójó ẹ̀. Mo fẹ́ pa yín lẹ́rìn. Mo fẹ́ pa yín lẹ́rìn ni. Ó sọ pé Dáfídì jó ni. Wọ́n sọ wí ijó tí Dáfídì jó. Bó bá ṣe wọ́n anybody ló ṣe lè jó fọ́lọ́run. Ijó mi pa yín lẹ́rìn. Bí religion saga ṣe máa ń bẹ̀rẹ̀ ni. MC Olúọmọ jó ni. Bó ti jẹ́ pé bí ẹ̀ṣẹ̀ yẹn ti mọ́ wọn lára, wọ́n ṣà ń jójó yẹn, wọ́n ò mọ orin yẹn. Ṣùgbọ́n ni wọ́n dùn. Oore ló gbé.
ẹ jẹ́ kí n lọ wá fídíò yẹn inú wọn dùn mo gbọ́ kẹ́yìn dúró tẹ́ bá rí bó ṣe ń jójó yẹn they are so full of joy inú mi gan dùn tẹ́ bá rí bí ṣe ń rẹ́rìn mo ní inú ṣé tí rí Ọlọ́run lè gba ọpẹ́ wọn Ọlọ́run lè gba ijó wọn gan ju ìwọ kẹ́ni tó ń sọ̀rọ̀ yìí lọ ó lè já wọn gan lọ́nà máa rí àánú gbà nínú church yẹn jọ yẹn ẹ wo bí inú wọn ṣe ń dùn they were full of happiness Koko Zaria ó ń jẹnu ní kò mọ́rin yẹn Koko Zaria ò mọ́rin yẹn ó ṣàǹkọ́ Ọlọ́run tó bí ó ṣàǹkọ́ bó ṣe yé they said David dance irú ijó tí David wá jókòó yẹn nìkankan ó ní David jó nẹ Kẹ́hìndé Ọ̀ṣọ́bà kí ni ìyá Àjàyí ṣe pé ó gbé olú ọmọ wá sínú church kí ló fi kàn ẹ́ tó bá gbé olú ọmọ wá ìwọ náà lọ gbé tàwọn Sùúrùlérè wá kò kànyàn ó wá ní wọn ṣe kó decent ṣe ń sí olú ọmọ ni ò decent àná ó lè ní gbogbo yín ẹ jẹ́ ká máa gbọ́ lọ ó tọ́ ni bẹ́ẹ̀ sí olówó ṣe ń jóńjọ́ ẹ̀ ní òun àti Koko Zaria ó wá ní kò decent ó rí wọ decency bring out your coconut bring out your water bring out your coconut ẹ̀yin oníjẹkújẹ ẹ fi túta mi lẹ̀ ẹ ń ṣe lọ́mọ pàdé mi nísìn ìgbà tó ti lọ church ẹ̀yin ò gbé nǹkan tí ìyá sọ́njọ́ yẹn ni ìyá Àjàyí sọ pé òun kàn sọ fún páwọn ń ṣe ìkórè ni ó ní mo máa nípìn inú ẹ̀ mà ó fún wọn ní màálù 4 ó fún wọn lápò rice òun ló mọ nǹkan tó lóun ṣe fóun àbẹ́mísí olóhun kọ́ lọ sọ pé fẹ́ pàǹjọ sí wọn ò máa rí pa bí ẹ̀yẹn gan ó tó ọpẹ́ fọ́ni ẹlẹ́ni Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ìwọ wá ń sọ pé wọ́n gbá wọn tí ò decent wá sínú church kò tọ́ sí ẹlẹ́nu kò sẹ́ńtọ́ lóun ò lè jẹ́ ká pè sínú inú church and they behave themselves wọ́n wọ white wọ́n wà ní ojú kan wọ́n ń jó inú wọn they were so happy I can see the enthusiasm on their faces ẹ wá ń bọ́ta ẹ wá ń condemn wọn it is wrong let's continue. Decent way. In a decent way. Kò sí takasúfè níbẹ̀. In a decent way lọ ṣe everything. Bá jẹ́ ká ti kọ́kọ́ rí pé lágbájá came to visit Mama Àdúrà. Yes, àpọ́nlé ni. Ṣé ń gbọ́? Ó ní wọn bá ti jẹ́ kọ́kọ́ rí pé MC Olúọmọ ó wá kí Mama Àdúrà tó show wọn ní Kórè yẹn. Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ṣọmọ pé wọ́n lọ máa gorí òkè ní church ẹ ló máa gbé sí social media ìwọ lọ máa wúkọ́ ní church ẹ ló máa gbé sí social media lọ tún fídíò MC àti Mama Àjàyí wò wàá mọ̀ pé wọ́n ti ń ríra wọn ti pẹ́ wọ́n ti ń ṣiṣẹ́ fúnra wọn wọ́n ti ń gbàdúrà fúnra wọn Mama Àjàyí sọ pé bọ̀bọ́ yìí níbi táwọn láìkí ẹ̀ dé ó ní táwọn bá ní 3 o'clock làwọn máa gbàdúrà ó ní MC 1 minute ò ní kọjá 3 o'clock yẹn also believe nínú Ọlọ́run ẹ lọ tún fídíò yẹn gbọ́ so the fact pé màmá ò fi wọ́n wá pé MC ti ń wá sí church yẹn tẹ́lẹ̀ ìyẹn ò sọ pé wọn ò mọ́ra wọ́n ti ń ríra wọn but lẹ́yìn ni ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Tamodu is now born again. Àpọ́nlé ni ẹ wo bẹ́ẹ̀ kan ṣe show gbogbo ẹ̀ ọ̀pọ̀ lánàá. What's the meaning of that, Mami? Kenny, ara ló ń ta ẹ́. Sórí, béèyàn ṣe wà gbọ́n kan tó sọ. Ó ní kán wo bí Mama Àjàyí ṣe ṣògo bọ̀bọ́ yẹn up lánàá. Màmá kọ̀, ó kẹ́ fẹ́ pè wọlé. Mo ń lọ bí iṣẹ́ náà bọ̀ máa jẹ́ kẹ́ pè after 5 flower. Máa fún yín nọ́mbà ń sìn. We are almost finishing. Máa jẹ́ kẹ́ pè wọlé. Gbọ́n kan tí Kenny sọ. Ó ní kí màmá kàn show ẹ̀. Ó ní màmá kàn show ẹ̀. Gbọ́n kan tó sọ ó mà ṣe o ṣe fẹ́ gbọ́ Kenny ìyà tó ní kálukú kọ sẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ máa tó ń ta wọ́n ẹ lọ tún fídíò Mama Àjàyí yẹn wò
Màmá Ajayi dìídì mú MC lọ sọ́dọ̀ Ọbásanjọ́ ni ó ní ọmọ mi ní nǹkan tó ń dùn gbogbo wọn nìyẹn ìtòrò hàn ti mú wọn déwájú Ọbásanjọ́ ìgbà tó yẹ pé nǹkan tó ní kálukú bá lọ sọ́dọ̀ Màmá Ajayi ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin bá tẹnu lọ ni ẹ bá owó pẹpẹ ẹ bá owó màálù ẹ bá owó tòkú ẹ bá owó pẹ fẹ́ parí ṣọ́ọ̀ṣì owó tẹ bá lọ bẹ̀ nìyẹn MC nǹkan bí bísínẹ́sì ló gbé lọ fún màmá bí báwọn àwọn ọmọ onímọ́tò bó ṣe máa gáàdì chọ́ọ̀chì màmá ló gbé lọ fún màmá ìyà tó ní kálukú bá kọ sí màmá ni ẹ lọ tún fídíò yẹn wò Màmá Ajayi sọ́mbẹ̀ ó ní Ọbásanjọ́ dádì mi ẹ gbà ọmọ mi ni ṣé mo kàn tí yẹn mi ẹ gbà ẹ bá mi tọ́jú ẹ̀ nǹkan tó ń ta wọ́n lára nìyẹn ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ṣé rí ohun tí ṣé ń gbọ́ ẹ ṣe ẹni ọlá sọ pé kẹ́ni ọ̀ṣọ́bà tó ń kàn dẹ́mu yo wọ́n sọ pé ó ti gbé q dot wá sí church ẹ̀ wọ́n ló gbé q dot wá Yorùbá ló burú jù Nigerians very disappointing nǹkan tẹ́lẹ̀ omi ṣe máa kọ́ ṣọ́ọ̀ṣì tó yẹ pé òun àtàwọn fámìlì ẹnìkan ló máa lọ ṣọ́ọ̀ṣì yẹn ni because wọn nílé sòtọ́rọ̀ they are full of hypocrisy ìwọ náà ti gbé q dot lọ church ó dẹ̀ ń kàn dẹ́mu pé yàn kan màmá òde gbólórin wá MC Olúọmọ kí ló ṣe ṣáwọn ọmọ onímọ́tò kò ní life ni ṣé ọmọ onímọ́tò ní life ni they are people like myself and yourself the fact tí pọ́njọ́ ọmọ onímọ́tò wọn ò yàtọ̀ sí mi wọn ò yàtọ̀ sí anybody Ọlọ́run gan wọ́n lè rọrùn wọ̀ ju èmi àti ẹ lọ àwọn ẹlẹ́ni ń jó inú wọn dùn bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ń condemn wọn Kenny Osoba you need to change your ways you are just an hypocrite I'm sorry come out and give me shows I'm not gonna respond to you èmi máa sọ tèmi mo dẹ̀ máa lọ ni à ń sọ síbẹ̀ ká kú síbẹ̀ èmi ò wọ́n ẹ. ṣe rí aṣọ funfun yìí a gbé ní iyì jura wa lọ àìmọye èèyàn dẹ̀ ló ń wọṣọ funfun tí inú wọn dúdú kì í ṣe gbogbo ẹni tó ń pọ lọ́run lọ́run máa jẹ́. Absolutely. ṣe mọ̀ pé yìí mọ Bíbélì Psalm 127 jọ́ tí mo máa mọ̀ ojú àlá ni mo ti mọ̀. báwo la ṣe mọ̀ sí bẹ́ẹ̀ Psalm 127 ìjọ tẹ máa mọ̀ ojú àlá lẹ ti mọ̀ irọ́ lẹ pa inú Bible ni gbogbo wa ti ka Psalm 127 sí bẹ́ẹ̀ gbogbo story tá a bá ti rí evidence yẹn má máa wá sọ fún wa ń bí sí bẹ́ẹ̀ bàbá jẹsẹ̀ náà lè jí lọ́la kó ní Psalm 121 Ọ̀ṣọ́fà ló fi wọ̀n lójú oorun. a ṣe pé Ọlọ́run ọba kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọ́n ń ṣe iṣẹ́ lásán. That church now turned to an event hall. Ṣẹ́gbọ́ ó ní that church ó ní church Ìyá Ajayi it is now an event hall. Kenny Osoba says who you are just a jealous woman. Ó dẹ̀ ń dùn mí tó bá jẹ́ pé ẹ̀yin aláṣọ funfun lè máa ṣerú nǹkan báyìí síra yín. Let me tell you, ìwọ gangan ló mọ̀ nǹkankan. What is a church? Church is just a building. Àwa èèyàn tá ń lọ síbẹ̀, àwa ni church. We are the church. That building, that edifice, Kenny, that edifice, that Mama Ajayi's edifice is a beautiful, big building. That edifice in Victoria Island, that is not a church. That is just a building. The building is the church. Àwa èèyàn tá ń lọ sí church gangan ni church. So points of correction, Kenny Osoba. Anything you want to call that Mama Ajayi's church, you can call it. Oh, ma ba ṣe máa ń ṣe ní UK bí báyìí ni. Inú church, tá bá ti lọ church tán, wọ́n tún máa sọ di event hall, a tún máa lọ ṣe party ńbẹ̀, wọ́n máa mu ọtí, wọ́n máa fọ́gò ńbẹ̀. Are you for real? Kenny, ó sọ pé church tí ẹni tí ò bírú ẹni ò máa lè mọ iye ẹni o. Church is just a building. Ṣé wípé wọ́n go mọ nǹkan tó ń sọ? Because I didn't expect you to say that church Ìyá Ajayi ti di event center. It is just a building. Only dollar can change the event center kò káyé because the church is just the building. Àwa èèyàn tá ń lọ síbẹ̀, àwa la jẹ́ kó jẹ́ church. Àwa ni church, inú wa ni church, ọkàn mi ni church, ìwà mi sọ́mọlàkejì mi ni church, not the building. It is just a building. Am I communicating, Kenny? I am trying to enlighten you. Ẹ jẹ́ ká máa sọ lọ. Ó lè wọ bẹ́ẹ̀. Kò séèyàn tí ò lè wọ bẹ́ẹ̀. Ṣẹ́tìrí. Ó sọ pé church Mama Ajayi ó ti di event center pé kò séèyàn tó lè wọ bẹ́ẹ̀.
Ah, Kenny, I am disappointed in you for this statement. Kí ló pè church? Ilẹ̀kùn church máa wà open every time ni. Anybody. We don't segregate in church. We don't segregate in Christendom. Ọlọ́run sọ pé àti wèrè, àtàsíwín, àtàṣẹ́wó, àtolè. Ó gbọ́ kan tí Bíbélì sọ ni. Bíbélì sọ pé obìnrin onísun ẹ̀jẹ̀ yẹn, ó ní ẹni tí ò bá ṣe iṣẹ́ aṣẹ́wó rí kó ju òkúta fún ẹni tó ṣe aṣẹ́wó yẹn. Am I communicating? Abúgbọ́n kan tó sọ. Ó sọ pé church Mama Ajayi ó ti di event center tó yẹ pé anybody ló ń wọbẹ̀. Ṣé a ní àwọn èèyàn kan tó gbọ́dọ̀ máa wọnú church ní Kenny Osoba? You don't have the knowledge. Pray for more wisdom, knowledge, and understanding. You are not knowledgeable. Because if you are knowledgeable, you won't be talking. Ẹni máa sọ̀rọ̀ bí àwọn ẹlẹ́ran ara. Ó sọ pé wọ́n sọ church di event center tó yẹ pé anybody ń wọbẹ̀. Jọ, ṣé ó ní selected people tó ń lọ sínú church ni? You are just a bitter woman. I'm sorry to say. Kí gbogbo ayé màámi ẹjọ́ mi ìwà dá sọ̀rọ̀ ìjà o. Èyí tó kàn mí